káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wọlé gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹ fìdílé àbí kẹ fìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wọlé gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ẹ wà wí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sà ẹ mọ̀ wípé bí gbogbo kinní yẹn ṣe ń lọ nìyẹn kò sí ọmọ kóòtù ajíire tí ó máa gbọ́ mẹ́sẹ̀gì tí ibà fi ránṣẹ́ sí gbogbo wa tí ò ní ìró lẹ́ẹ̀mejì ẹni kí ni ṣé ẹ ti gbọ́ tó bá rí bákan náà ẹ jẹ́ àjọ gbọ́. ṣé ẹ̀yin ọmọ kóòtù ajíire náà ni ṣé gbogbo àlàyé ìbàgàn ní Ìgè Adams yé yín ṣó yé wa ṣó ẹ̀ta ọlọ́run nínú gbogbo àlàyé yìí bá mo kí yín mo kí yín sà nínú gbogbo àlàyé tí bá sọ̀kalẹ̀ yí ọ̀rọ̀ pọ̀ mẹ́ tó bá gbà ó ọ̀rọ̀ pọ̀ mẹ́ o ta ló máa rọ èmi bò ayé kò sówó Nàìjíríà bàjẹ́ everything bàjẹ́ ṣe bí ti kú wa ní Yorùbá bẹ́ẹ̀. ibà ọ̀bẹ ọ̀nẹ́ bàbá ọ̀nẹ́ ọlọ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn tó bá dìgbà tí ẹ má yẹ rí. mi ò kàn mọ̀ wípé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ti wá di ojú ni ṣé wọ́n máa bẹ̀rù ikú tẹ́lẹ̀ ni ẹjọ́ ẹ̀yìn tẹ gúdù ní history Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ti jẹ́ sẹ́yìn kó tó dọ́dọ̀ tí wọ́n ṣọ́ máa bẹ̀rù ikú. ìbá ní bẹ́ẹ̀ ṣe wọ́n ní pé gbogbo èèyàn tó bá ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá kẹ́ máa fi wọ́n ṣètùtù kẹ́ máa fi wọ́n rúbọ ni kẹ́ bá dé èwo lọ bàbá wa Akíntọ́lá lẹ́tà Akíntọ́lá tẹ̀bí wọn lá Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n náà nígbà ayé wọn kó tó di pé wọ́n wọ́n yọ sí ẹbẹ́ yẹn ọmọ Yorùbá yìí náà lẹ́ mú páàsì wọn lẹ̀ wọ́n fi tọ́kúlá òkè nígbà gan wá fúnra wọn wọ́n wá mẹ́sàn bàbá wa late MKO Abíọ́lá káwọlé wọn máa jẹ nímọ̀ rẹ̀ yòókà má tètè ká lè tètè rántí ètò yìí tí ò tí pẹ́ wípé bí wọ́n yẹ tí tó di èrò ẹ̀wọ̀n kó tó di pé wọ́n wá fún wọn tíìmù àti ìpè tó bá dẹ̀ wá fi rán wọn lọ síbi tó lọ ìpè tó ti wá dórí ọmọ ẹ má lọ tíráyé o ẹ má lọ wá ló jẹ bẹ́ẹ̀ tẹ ẹ bá fẹ́ fi mí tẹ bá fẹ́ fòun rúbọ òun ò ní fira orúbọ òun ò ní rẹ́dí àti rúbù fi ṣètùtù fún ilẹ̀ Yorùbá o tẹ ẹ bá ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ pé máa fi wọ́n ṣètùtù ní tẹ máa tì wọ́n pa orí òun lòun máa ti tú history kan òun ní gbogbo rògbòdìyàn tó wà náà abájọ tí ibà ṣe máa fún wa ní gbogbo stories òun tó wọ́n sọ pọ́ lè tẹ́ ibà tó wá parí ẹ̀ pé ṣẹ̀fẹ́ káwọn máa jáde nǹkan táwọn ò lè ṣe lọ́nà ẹ̀kọ́ máa trending ni àwọn ti kọjá ẹni tó trending lẹ́yìn tẹ́ kìí fi orí social media rí. Ibà there is one thing I like so much about you ibà mọ̀ jó bí ibà bá sáfógun kì í ṣe bí tùdó gbogbo fídíò yín lèmi máa ń wò lẹ́nu ọ̀nà inú ilé yín ẹ mọ bẹ́ẹ̀ máa play orin yẹn tẹ́ máa fi jó sí tíjọba wa wọra tó ibà wa pẹ̀rẹ̀ mọ́ lẹ́pẹ̀pẹ̀pẹ̀ alẹ́pẹ̀
gbé Ìbàdàn ní ìgbàlẹ̀ ẹ jẹ́ ara gbé Ìbàdàn ní ìgbàlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ṣe ti gbọ́ after tẹ̀yìn àtẹ̀mí tá a jọ kó fún mọ̀mọ́ wa Fọláṣadé Tinubu Òjó ìyàwó wa lẹ́kìtì ẹni ẹlẹ́mìí nìkan ni mo kó fún wọn ẹ ti yọra yín àjọ kó fún wọn mọ́ léèdì kì í ṣe bá àjọ kó fún wọn anyway after ta kó fún wọn wípé abíyamọ kì í hùwà bọ́n ṣe ń hùwà ẹ lọ s'Ógbómọ̀ṣọ́ kẹ́ ẹ lọ kí wọ́n bẹ̀ wọ́n padà gbọ́rọ̀ ẹnu yín àti tèmi àti ìwọ tó comment àti ìwọ tó pè wọlé àti ìwọ tó like àti ìwọ tó bá wa share àti everything wọ́n kó papọ̀ adẹ̀padà wàá rí mọ̀mọ́ apadà rí mọ̀mọ́ ní Ògbómọ̀ṣọ́ ó kàn jẹ́ wípé ẹ̀sìn rẹ̀ ará àdúgbò nǹkan mìíràn tó bá bọ̀ bẹ́ẹ̀ o ẹni kí ni wọ́n máa gbé ráìsì dání mà ní ráìsì má lọ ran pẹ̀lú 500k wọ́n láwọn fámìlì wọn yá àṣẹ kí ni wọ́n náà sọ pé mọ̀mọ́ Fọláṣadé Tinubu Òjó ẹ má gbé ráìsì lọ ọ̀rọ̀ ráìsì kan ló wà lẹ́yìn ẹ lọ bá wa kó fámìlì wa wá láàyè lálàáfíà ara àfẹ́ ráìsì o àkóńjẹ tẹ̀lé mi wá wọ. kó wọn lọ máa ń yẹ pàṣókè nígbà tí wọn ṣe báyìí tán àwa náà wá kí gbogbo tó bí wọn bẹ́ẹ̀ gbà ní àlọ sí ètò ọlọ́pàá lójú ẹsẹ̀ àwọn ọlọ́pàá náà dé a ní láti sọ fún pé tá a rí nì. nígbà tí wọ́n wá wọ́n gbé ráìsì wá àtòwò àwọn òbí ní àwọn ọgbà nítorí àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin táwọn náà tó jẹ́ olórí fún gbogbo tó wà lọ́dọ̀ sí Mákindé ni wọ́n wá pé táwọn náà jẹ́ obìnrin tí láti máa fún ọkàn gbogbo àwọn obìnrin tí wọ́n bá fẹ́ ṣe àwọn náà wá ni wọ́n gbé ráìsì wá àtòwò wọ́n sì láwọn ọgbà wọn mọ̀ mọ́ àwọn ni wọ́n bá wọn mú wọ́n bá wọn ṣàtìkó kí ìjọba fún àwọn láwọn ọmọ nǹkó jẹ́wọ́ àfáwọn yóò dùn mọ́ àwọn. orúkọ Fọláṣadé tí ìyá ọlọ́jà general of Nigeria. mọ́mí a rí yín nílùú Ògbómọ̀ṣọ́ lénìí ǹjẹ́ ẹ lè sọ fún wa kí ló gbé yín dé ìlú wa lénìí. nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa ní Ògbómọ̀ṣọ́ ló gbé wa wá sí àgbègbè ìbánikẹ́rù tí bàbá wa ṣọ Ògbómọ̀ṣọ́ àti àwọn ẹbí àwọn tí ìṣẹ̀lẹ̀ gbogbo wa ló kàn ṣùgbọ́n àwọn ẹbí kan wà tó kàn gbọ̀ngbọ̀n tó kàn jù wá lọ. kí wàá ní ìmọ̀ràn yín fún ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ipò tá a wà lọ́wọ́ tá a wà yìí tó fi jẹ́ pé ìtúsílẹ̀ àwọn tí wọ́n à ń gbèkùn yẹn àti àwọn ìdílé kí ni ìmọ̀ràn yín fún wọn. ìmọ̀ràn mi fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ ó ní pé a mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ kí wọ́n túbọ̀ bá wa káràmásìkì nípa ètò ààbò lórílẹ̀‐èdè wa àti ìpínlẹ̀ wa. Ó ṣe pàtàkì fún wa láti wà ní ààbò ká mọ̀ pé ìjọba wà bẹ́ẹ̀ fún wa kí àwa náà ajá aráàlú ká wà bẹ́ẹ̀ fúnra wa kí ààbò ara wa kó jẹ wá lógún. Nínú ọjà wa a máa ń sọ fún wọn tá a bá rí ojú tí a ò rí rí tá ò mọ̀ rí tá a wò pé kò ń ṣe ara wa nínú ọjà a máa ń béèrè lọ́wọ́ wọn pé ẹ jọ̀ọ́ láti wo kí ni ẹ fẹ́ ká ṣe. So if you see something say something. ó lé ti ké ṣẹ́tí ní báyẹn lọ ẹgbẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ní tó mọ́jú ọ̀pọ̀ èrò ní owó bí tá a wà ṣebí bá ṣe pé mọ̀mọ́ Fọláṣadé náà la pé mọ́mì wọn mọ̀mọ́ rẹ̀ mi Tinubu first lady of universe Dara first lady oríṣi. báyìí sọ̀rọ̀ tó ọ̀rọ̀ bọ́ọ̀sì tí màmá tó máa gbé fáwọn women leader ní south
òun ló jẹ mọ̀mọ́ rẹ̀ mi Tinubu lógún. Òkú àwọn ọmọ òjọ́ lógún, wọ́n gé orí anybody, wọ́n kidnap àwọn ọmọ òkú. Kí ló kàn wọ́n? Kí ló kàn wọ́n? Kí ló rán àwọn èèyàn? Kò rán wọn. Ṣùgbọ́n a dúpẹ́ wípé ọmọ wọn, first daughter wọn, mọ̀mọ́ Fọláṣadé Tinubu Òjó, ìyàwó Tiwa lẹ́kìtì, asọ̀rọ̀ àkùnlé, wọ́n pọ́n wa lé. Àwọn obìnrin, àwa abiyamọ, yàtọ̀ fábíyágbá, wọ́n dìde, wọ́n lọ sí ibẹ̀. Àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. If you see something, say something. Àwọn máa ń sọ láàrin ọjà fún gbogbo àwọn ọlọ́jà wípé ẹ farabalẹ̀ ká ẹ wojú dáadáa. Àwọn strange faces ẹ bá rí tí ò tẹ́ rí tẹ́lẹ̀, ẹ tètè pé gbàjáre ká lè mọ nǹkan tá a máa ṣe sí kí omi tó tọ́ ìwọ̀.